ǹjẹ́ kú dédé àsìkò yìí náà lé gbogbo ibi yé ẹ̀ tí ń wo mí ẹ̀kọ́ ṣe ètò ìyàmọ̀ mú wá yá pẹ̀lú àṣẹ olúwa lérí kan ní Ọ̀sọ́lọ́ TV ó náà làátọ́ gbédé lónìí gẹ́gẹ́ pé yẹ́yìn náà ti mọ̀ fọ̀lélé àtètè kọ́ṣẹ́wé náà lé ọ̀rọ̀ ti wọ̀ ọ̀rọ̀ sí wọ̀ pẹ̀lú ọlọ́run ṣebí ọlọ́run fúnra ẹ̀ òun náà lé ọ̀rọ̀ náà gbogbo ìgbà yà bá ti ń sọ̀rọ̀ àṣẹ ni ẹ̀yin ìgbà yóò ju àwọn ìwà sódò lé òní ẹja lákún òun náà ló gbé ya lọ ẹ̀yin ntẹ́ka ẹbẹ̀ sí ṣe tẹ̀síwájú ẹjọ́ funfun àlejò mi funfun hàn yín ẹ káàbọ̀ bàbá. mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà pé ẹ kú lé o orúkọ tèmi ni Apostle Martin Sọlátúnbọ̀sún Abíọ́dún láti inú iṣẹ́ ìránṣẹ́ God of Revival International Ministry ní Ọ̀jọ̀dọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n níbẹ̀ náà ń gbé Chapel de Renaissance ní Lùpọ̀bẹ̀. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rí fọ̀lẹ́lí ibi ọjínà láti gbé wọn wọlé ẹ̀yin ò dára jù bàbá ń tẹ́ka ẹ bẹ́ẹ̀ sí tẹ̀síwájú lérí ètò náà lẹ́sẹẹsẹ ẹ gbàdúrà fún wa. ó súre fún ọkùnrin obìnrin yín lórúkọ Jésù ti Násárẹ́tì ojú rí ọlọ́run àánú ọlọ́run agbára ọlọ́run tó ń múni ṣàṣeyọrí tó ń gbé níga kó bà lé gbogbo yín lórúkọ Jésù ibi tẹ́ ò lérè pé lè dé níbi àṣeyọrí ọlọ́run kò mú yín débẹ̀ Jésù náà Olúwa wa. àmín ẹ ṣeun dáadáa àwọn ètò wa pé yáàfẹ́ tó gbà bàbá àwọn ìbéèrè àwọn yá tó lẹ́sẹẹsẹ yẹ̀yàn fúnni ní àlàyé lórí ẹ̀ òun náà ní bàbá bàbá wo òde Ọ̀yọ́ ní ẹ̀sìn ti pọ̀ ẹ̀sìn pọ̀ dáadáa wọn mẹ́wọ̀ wọn sọ fọlẹ́ àwa kó bá wọn kan ṣe àwọn yìí àkó bá a ṣe pàṣẹ ń bá rìn à ń rí àwọn kan yẹ ẹ̀ ń bá rìn là ń fẹ́ kẹ́ tẹ́mọ̀lẹ́sì fún ni àwọn pé ẹ̀wọ̀n sí rìn fọ̀lẹ́ àwọn ikọ́ bẹ́sì àwọn ọ̀gá ọlọ́pàá àwọn ní lákúlákú yẹ́wọ̀n mi à ń kórìíra wọn lónìí ẹ̀ máa ń bá rìn ìyẹ́ ìhun náà ó ń jẹ́ ìyàlẹ́nu fún ni àwa kó ìmọ̀ pé yẹn ń ṣe ń lọ gbà ẹ dákú ṣé pé ẹ ń ṣe ń bá rìn ṣe ọba òfin Ọlọ́run mọ́. kò sí orílẹ̀-èdè ìlú tàbí ìjọ Ọlọ́run tó wà tí a lè yọ ipa ti àwọn ọba aláyé tàbí àwọn tó ń ṣe ìṣàkóso ìlú bíi baálẹ̀ bíi délégé tàbí àwọn ọlọ́pàá a lè yọ wọ́n sẹ́yìn bàbá tẹ̀ ka bíbélì láti inú ìwé Genesis títí dé ìfihàn ẹ rí pé ìwé kan bẹ̀ tí wọ́n pè ní ìwé àwọn ọba wọ́n tún pè ìkan ní ìwé àwọn onídàájọ́ ó túmọ̀ sí pé àti àwọn ọba o àtàwọn onídàájọ́ nínú bíbélì o ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wọn náà jẹ́. so nínú ìwé Àìsáyà orí 30 Àìsáyà orí 30 ẹsẹ̀ 20 ó ní Olúwa ni onídàájọ́ wa Olúwa ni olófin wa Olúwa ni ọba wa yóò sì gbà wá là. so nítorí náà Ọlọ́run tí ó fẹ́ ṣiṣẹ́ ìgbàlà ọkàn wa tó fẹ́ wò wá sàn oríkì ẹ̀mí ni pé onídàájọ́ ló ń jẹ́ ọba ló ń jẹ́ àti olófin. so gbogbo iṣẹ́ ọwọ́ tẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe nísìnyí lọ́lọ́run fi ara ẹ̀ hàn ní ẹnu profession iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan ṣe pé òun wà ńbẹ̀ òun nìkan ò lè dá sí àfi kọ́ Ọlọ́run kó bẹ́ẹ̀ sí ìdí yẹn làwa náà fọwọ́ pé ìjọ Ọlọ́run a kàn lè sọ pé à ń ṣèsìn à ń gbàdúrà láì fi ti ọba ìlú láì fi ti wọn ṣe bí a ò bá fi ti wọn ṣe tí òfin ìṣẹ̀dálẹ̀ ìlú àti òfin orílẹ̀-èdè tí ibi tí à ń gbé tá a bá ń takò òfin yẹn á mú wa á sì fi àjẹrú àwọn èèyàn bẹ́ẹ̀ níyà ìdí yẹn la fi wò pé àwọn ènìyàn tó ń lọ sílé ìjọsìn lónìí a gbọ́dọ̀ kọ́ wọn bí a ti ń bọ̀wọ̀ fún òfin Ọlọ́run a gbọ́dọ̀ kọ́ wọn bí a ti ń bọ̀wọ̀ fún àwọn ọba aládé a gbọ́dọ̀ kọ́ wọn bí a ti ń bọ̀wọ̀ fún òfin ìjọba orílẹ̀-èdè kí wọ́n má bàa máa jìyà gẹ́gẹ́ bí arúfin eléyìí ló mú kí ìjọ tiwa Chapel de Renaissance kí a máa dá àwọn ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ kán má bàa jẹ́ ọ̀daràn nínú ìjọ àti láàrin ìlú. ẹ ṣeun bàbá ẹ wo bàbá wo lónìí àpọ̀kú àdé wọn àfọlẹ́ ilé ẹ̀wọ̀n ìkọ́bẹ́sí wọn àwọn pé lákúlákú àwọn ihun iṣẹ́ ìbáyé òun ni à ń ṣe kọ̀nẹ́tọ̀ fáwọn olùṣọ́ọ̀ṣì yẹn ká lọ sẹ́dọ̀ wọn gẹ́gẹ́ pé yẹn ṣe àǹfààní ìṣòro láàrin yẹ lè tàn mọ́lẹ́sì fún ni. àǹfààní tó wà ńbẹ̀ náà ni pé láti darí ọ̀pọ̀ èèyàn láàrin ìlú láti ṣe adarí iṣẹ́ tó nira pátápátá ni. so
ó rọrùn láti máa wá ẹ̀sùn àtàbí àṣìṣe sáwọn adarí ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ pé adarí náà baálé ilé kan lòun náà òun náà níṣòro ìgbà míì aṣàìsàn ìgbà míì àwọn aráàlú wọn ní fílọ́kànbalẹ̀ ibi tí a ti nílò àwọn pásítọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ká máa ṣèbẹ̀wò sí wọn ká máa gbàdúrà fún wọn fún àlàáfíà wọn àti pé kọ́lọ́run lè fún wọn ní ọgbọ́n láti ṣàkóso ìlú dáradára. Mo ní àwọn bíi gbólóhùn bíi 3 sí 4 tí mo lè sọ àǹfààní èyí tí ó jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀. Ìkíní ni pé nínú ṣíṣe bẹ́ẹ̀ ni a fi lè ṣe ọ̀nà ara wa ní rere. Ìwé Joshua orí 1 ẹsẹ̀ 8 ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ̀ kó o máa kà á kó o máa ṣàṣàrò náà lọ́sàn-án àti lóru nítorí nígbà náà ni yóò dára fún ọ yóò sì ṣe ọ̀nà ara rẹ níre. So tí a bá ń pa òfin Ọlọ́run mọ́ ta tó wá ń pa òfin ìjọba mọ́ ara wa la ṣe kí ni là ń ṣe lóore. So àṣe ẹnìkan ara wa là ń ṣe tí àbá wa pa á mọ́ àjẹ́ pé ara wa náà là ń ṣe ní ìkà. Ìmíì tí mo tún fẹ́ sọ ni pé Bíbélì pa láṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pa láṣẹ fún wa ní ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 1 sí 9 pé gbogbo àwọn aláṣẹ tó wà nípò ìjọba àti ipò gíga ká máa bọ̀wọ̀ fún wọn ká máa tẹríba fún wọn ká má bàa jìyà nínú idà tí wọ́n gbé lọ́wọ́. Fún àpẹẹrẹ nísìn ẹni tó rówó ra ọ̀kadà tó rówó ra mọ́tò tí wọ́n ní kó gbàwé lọ́dọ̀ ìjọba tí ó gbà tó lóun fẹ́ máa gùn lọ ní ìṣèjọba ló bóun rà ní tí ẹ mọ̀ pé ìjọ tí ó bá kó sí ọwọ́ àwọn ọlọ́pàá ìyà tí ó yẹ kó jẹ á sì kí ni àjẹ́. So ẹni tó ó kọ́lé tí ó fẹ́ gba náà ìjọba ó fa iná sínú ilé ẹ̀ láì gbàwé àṣẹ àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ. So bí a bá ń rí ẹni tó ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ bí irú àwọn èyí tó ní ṣe pẹ̀lú òfin tìjọba torí nínú ìjọ wa àwa máa ń pe ọlọ́pàá wá kó wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó bá tún yá àtúnpè àwọn adájọ́ kó wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó bá tún yá àtúnpè àwọn dòtó kó wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ nípa ti lára nínú profession kọ̀ọ̀kan bí wọ́n ṣe wà bẹ́ẹ̀ ni ó jẹ́ ọ̀nà láti mú kí ìjọ àti ẹbí àti ìlú kó wà ní àlàáfíà. Nínú ẹ̀ náà ni a ti ń sanwó orí Bíbélì sọ fún wa ní orí Róòmù orí 13 yẹn pé nítorí ẹ̀ náà ló sì yẹ ká máa san owó orí torí tá a bá san owó orí ìjọ tán bá máa mú wa ìyà tí ò yẹ ká jẹ ni a máa jẹ. So èrèdí mi tún ni pé Ọlọ́run tó wá pa á láṣẹ fún wa ní ìwé Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 1 sí 7 ó ní ṣáájú ohun gbogbo ká máa dúpẹ́ ká máa bẹ̀bẹ̀ ká máa gbàdúrà fún àwọn tó wà nípò gíga àti àwọn ọba. Ó ní kí a máa dúpẹ́ ká máa bẹ̀bẹ̀ ká máa gbàdúrà ká máa yọ̀wẹ̀ ó ní torí pé eléyìí ni ìfẹ́ Ọlọ́run tínú Ọlọ́run dùn sí ni. Àwọn wá rí pé kò sí bá a ṣe máa ka Bíbélì tá ò ní rí pé Ọlọ́run pa á láṣẹ fún wa òjíṣẹ́ Ọlọ́run pé ká máa fi àdúrà ran àwọn adarí ìlú àti àwọn ìjọba lọ́wọ́. Ní ìparí ẹ̀ èyí tí mo tún fẹ́ sọ ni pé kí àlàáfíà lè wà nínú ẹbí ààbò ara ẹni ni ààbò ìlú. Bẹ́ẹ̀ni. So ààbò ara ẹni ẹ̀ bó ṣe ń dáàbò bo ara ẹ̀ tó ń dáàbò bo ìyàwó ẹ̀ tọ́mọ ẹ̀ àwọn ẹ̀kọ́ tó bá kọ́ ń bẹ̀ yẹn wàá tó fi dáàbò bo àwọn ọmọ ọjọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ọmọ ọjọ́ wa ló ń ṣẹ̀ sófin ni wọ́n lọ tì wọ́n mọ́lé lágọ̀ọ́ ọlọ́pàá náà wá pe àwa àwọn tá a jẹ́ pásítọ̀ làwa ṣẹ̀yẹ̀ máa lọ bẹ ọlọ́pàá pé kẹjọ kò mọ̀ ní kò nínú òfin ìjọba mi ò mọ̀ kò ní kéèyàn má jìyà. So àfi kí èèyàn mọ ohun tó jẹ́ ohun tó tọ́ ohun tó yẹ kó ṣe kó má bàa máa jìyà bí arúfin. Ìwé Jeremáyà orí 20:9 ẹsẹ̀ 7 Jeremáyà orí 20:9 ẹsẹ̀ 7 ó ní ká máa gbàdúrà fún àlàáfíà ìlú ibi tí à ń gbé. Ó ní nítorí nínú àlàáfíà ẹ̀ ni a ó ti ní àlàáfíà. Ẹ gbàdúrà fún ìlú ibi tẹ́ ń gbé o torí nínú àlàáfíà ẹ̀ lẹ́yìn náà ti máa ṣe kíni lẹ́ ti máa ní àlàáfíà. Àwọn ẹsẹ̀ Bíbélì pọ̀ tí mo lè fi fìdí ẹ̀ múlẹ̀ tí mo fi rí pé Ọlọ́run pè wá pé kì í ṣe pé kó jẹ́ pé àwọn ọmọ ọjọ́ wa nìkan la fẹ́ máa gbàdúrà fún agbọ́dọ̀ máa ní àkókò nípa oore ọ̀fẹ́ Ọlọ́run a máa ń ní àkókò lóṣooṣù tí máa ń kó àwọn pásítọ̀ jọ tá a máa ń lọ gbàdúrà fáwọn ọlọ́pàá ní àgọ́ ọlọ́pàá lóṣooṣù
lóṣooṣù èmi sì ni chaplain ẹ̀rù ni àlùfáà tí ó ń ṣàkóso ìsìn yẹn fún àwọn ọlọ́pàá. Mo máa ń ní àkókò tí mo máa ń lọ gbàdúrà fún àwọn ọba. Mo ní àwọn àkókò tí a máa ń jáde ìbẹ̀wò, tá a máa kọ́ ọlọ́pàá, tá a máa kó àwọn òṣìṣẹ́, àwọn ológun, àwọn a máa kó wọn, tá a máa lọ láti ìlú kan sí ìlú kejì bí tá a bá ti gbọ́ pé ìṣòro wà ní àdúgbò yẹn, tá a rí pé àwọn ọ̀dọ́ wọ́n wà páńlé, àkóra wa jọ gẹ́gẹ́ bí àgbààgbà ìlú, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti àwọn ìmáàmù aláàfáà náà, gbogbo wa jọ máa lọ láti abúlé kan ní kí a lè wá àlàáfíà ìlú tí a ń gbé. Àjẹ́ àti àfáà o àti pásítọ̀ o àjọ bàbájọṣepọ̀ kò burú. Nínú ẹ̀ la sì lè rí ayé gbé. Inú human right tí àwa ń ṣe yẹn nísìn àwọn ọ̀gá wa sọ fún wa pé àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ká wá wọn lọ, ká sọ pé káwọn náà ṣe kí ni kí wọ́n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin. Kí lè rèdí tá a gbọ́dọ̀ fi wá wọn lọ? Ṣe báwọn tí ó ń ṣoògùn ọ̀kà yẹn, ṣe báwọn kan ló ń ṣe fún wọn? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Àwọn tó ń jalè, ṣe báwọn kan ló ń ró àwọn olè ní agbára? Bẹ́ẹ̀ni. Níjọ́ tí wọ́n bá mú olè tó bá ka babaláwo tó ń ṣiṣẹ́ fún, gbogbo wọn lọ́jọ́ máa jọ jìyà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé téèyàn bá jalè, tó bá jí nǹkan, tó bá gbé ẹrù nǹkan tó jí ẹ̀, tó bá wá gbé ká ẹ̀ mọ́lé pé bá mi tọ́jú ẹ̀, ó léwu. Ibi tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn lólúkàkọ́ àti máa yẹra fún àkóbá. Àdúrà Olúwa tí Jésù dẹ̀ ká máa wà, máa fà wá sínú ìdánwò, gbà wá lọ́wọ́ bìlísì, ká má bàa rí ìdánwò, ká má bàa rí bìlísì. La sì ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ mọ ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ náà yé ẹ̀ ń wo mi lérí ọ̀kàn ṣètò yẹ àṣẹ Olúwa òun náà lè ẹ̀ ń gbádùn. Mo rò fọ́lé ẹ̀ ń gbádùn àwọn ọ̀rọ̀ yẹ bàbá mú jáde lẹ́sẹẹsẹ ẹ̀rí torí bó níyàn bọ́ wọ̀ ó bó mọ iṣẹ́ léṣẹ́ dandan Ọlọ́run àṣẹ kan díẹ̀ bàbá ń ṣe fún ni à ń gbọ́ àlàyé náà dáadáa. Bàbá mo fẹ́ béèrè ìbéèrè kan torí àbáwò lọ yóò ní ìránṣẹ́ ti pọ̀ rẹpẹtẹ lọ, wọ́n pọ̀ dáadáa. Bíbélì ṣe ìfọ̀gbọ́lóhùn kan nínú ẹnìmọ̀ tí mo jáde àlẹ́ ọgbà ṣẹ̀dẹ́kẹ̀ wọn aṣọ fọ́lé Jésù wọ ibi Jésù wọ lóhun bàbá wo lóde ayé òní bí sáà lè fọ̀lé Jésù wọ gangan. Ibi tí Jésù wà, níbi tí ìfẹ́ bá wà ní Jésù wà. Gbogbo òfin tó wà nínú Bíbélì, gbogbo òfin tó wà nínú Quran, ǹjẹ́ mọ̀ pé Jésù wà nínú Quran? Bẹ́ẹ̀ni. Jésù wà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. Ibi tí ẹ bá ti lè fi ìfẹ́ gba àwọn èèyàn là kúrò nínú ìṣòro wọn, Jésù wà ńbẹ̀. Bá a ti jókòó, bá a ti ń sọ̀rọ̀ yìí, tó bá ti jẹ́ pé mi ò ní ṣe nǹkan tó máa pa yín lára, ẹ̀yin náà ò ní ṣe nǹkan tó máa pa arákùnrin lára, Jésù ṣe kí ni? Ó wà níbí. Jésù wà níbí, ó wà láàrin àwọn ọlọ́jà, láàrin àwọn oníṣòwò, láàrin oníṣẹ́ ọwọ́. Bá a bá ti lè máa fi ìfẹ́ àti ìrẹ̀lẹ̀ bára wa gbé àti òótọ́, ajé Jésù ṣe kí ni? Ó ti wà bẹ́ẹ̀ nìyẹn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ẹ ṣeun dáadáa. Ibi yé ìfẹ́ bá wà ibẹ̀ náà ni Jésù ń gbé. Bẹ́ẹ̀ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá wo lónìí ìjọ ń pọ̀ ní à ń darí ó ní ọ̀lọ́ ìmọ̀ye ó ní à ń darí ẹ̀ láàrin yẹ ìwọ̀n ń fòye ní bẹ́ẹ̀ ni lè bí kò bọ́ sí ìfẹ́ láàrin ẹ̀ Jésù kò síbẹ̀ náà. Kò síbẹ̀ o. Kò síbẹ̀. Ilé ìjọsìn pọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n fàyè gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa ṣèfẹ́ Jésù wọn ò tó nǹkan. Ó dáa náà lébi gbogbo yé ẹ ti ń wò mí ọ̀rọ̀ ní ọ̀sọ̀ ẹ̀ o àwọn náà ti lọ torí ọyẹ ká máa tẹ̀síwájú ọ̀rọ̀ náà ń dùn mọ́ mi àmọ́ àgè ká tó máa tẹ̀síwájú lé ìgbà mìíràn dáadáa. Ẹ̀yin bàbá ẹ ṣeun ye àpéyìn ye ẹ sì jẹ wa léke ètò náà lé Ojúmọ́ Ìtọ́ni. Ṣé bàbá tó pé nígbà mẹ́rin ṣe yín àtọ̀ lè ní àǹfààní àti wá? Ọlọ́run kó fún wa lórí ọ̀fẹ́ kí ni eégún wa ń ṣe tí olóhùn ò fàárọ̀ jò. Iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní àbùlà ń dá fi rán wa ni. Kì í ṣe pé ká máa wá nǹkan tí ò sọnù. Ọ̀rọ̀ Ọlọ́run ti wà, ó wá ku wòlíì tí kì í sọ̀rọ̀. Adákẹ́dájọ́ òun rèé o, Bíbélì. Ó wá ku ta ló ráyè tí ó fẹ́ jókòó sí pé Olúwa bá mi sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ rẹ wá. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kémi má bàa ṣẹ̀ sí ọ. Báwo lèyẹn ṣe máa jẹ́ babaláwo òun tí ò lè mọ bá a ṣe ń dáfá? Wọ́n ń kọ́ dáadáa. Báwo ni èyàn ṣe máa sọ pé òun jẹ́ ìmáàmù tí
tí ó ń darí kò sì mọ Kùránì. kò lè ṣe é ṣe. báwo lèèyàn ti fẹ́ sọ pé òun fẹ́ jẹ́ pásítọ̀ tó ń darí ìjọ, kò lè kọ kò lè kà. Ọ̀daràn ni irú èèyàn bẹ́ẹ̀, alákòóbá ni irú èèyàn bẹ́ẹ̀, aṣinilọ́nà ni irú èèyàn bẹ́ẹ̀, ohun tí ó mọ̀, afọ́jú tó ń fọ̀nà hàn afọ́jú. náà ikọ̀ tó ní alẹ́ à ń so iṣẹ́ ìránṣẹ́ ò ṣeé dá ṣe láì jẹ́ pé èèyàn wá ìmọ̀ rí. Ẹnìkan ṣo kì í sì gbọ́ tán, ẹnìkan ṣo kọ́ ló kọ Bíbélì o. Àwọn tó sì kọ Bíbélì wọn ò mọ́ra wọn, torí ìran tí ẹnìkọ̀ọ̀kan wá sí ayé ó yàtọ̀ síra wọn. Àwọn Ọlọ́run kan lo àwọn kan láti kó àṣẹ àkójọpọ̀ ẹni. So nítorí náà ọgbọ́n ẹnìkan ṣo tó darí ìjọ Ọlọ́run, ẹgbọ́n ẹnìkan ṣo tó. Torí ẹ̀ náà ló jẹ́ pé ìjọ gbọ́dọ̀ ní ohun tá a pè ní ìgbìmọ̀ ìjọ, sódà bí ẹnìkan bá ń ṣe àṣìṣe á rí ẹni tí ó máa tètè pè wá sí àkíyèsí kó má bàa ṣe ẹ wo ọ̀kadà tá à ń gùn, kó má sí mẹkanáìsìn, kákan sọ pé akàn lọ rú àkànlá kẹ̀kẹ́ náà là ń gùn. Ìjọ tó bá bàjẹ́ tẹ ta la fẹ́ gbé tọ̀ pé kó bá a tún ṣe. bí kò bẹ̀rẹ̀ sí àwọn kò sí. So bẹ́ẹ̀ náà ni ìjọ gbọ́dọ̀ ní àwọn alátúnṣe, ìgbìmọ̀ alátúnṣe, gbogbo ìjọ ló gbọ́dọ̀ ní. Ìjọ tí ò bá ní, tó bá jẹ́ pé ẹni tó ń darí ìjọ yẹn ìfẹ́ inú ẹ̀ ló ń ṣe, tó bá ṣe nǹkan kò sẹ́ni tó ń bá wí, ìjọ náà padà wá túká ni. Jésù rẹ̀ sí ń bẹ̀. Kò sí bẹ́ẹ̀. Ibi tí rúdurùdu bá ti wà Jésù ò sí bẹ́ẹ̀. Jésù kò sí lọ́dọ̀ yín wọn. Bó ṣe rí ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́ gbogbo iná yẹ ń wo mẹ́yìn ẹ̀yìn wọn báyìí wí ní ṣọ́ọ̀ṣì ìwẹ́ lírọ́ ni òkà náà ó náà yà sí ni ó náà dá dúró ìkànnì bímọ kan ìwẹ́ tí ẹni ń darí ara ẹ̀ bó máa ń darí ẹ lídàkídà ìwọ̀n rí Jésù kò sí lọ́dọ̀ ẹ̀ Jésù kò ní í sí lọ́dọ̀ ẹ̀ padà wọ ká ní gbímọ̀ ká tó la gba ìdánilẹ́kọ̀ọ́ torí nọ̀rọ̀ yẹn à ń sọ fóònù ẹ̀ tiẹ̀ lífọ́lì ká ṣiṣẹ́ yìí ó gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ni. Bí kò báyìí ní ìmọ̀ nípa ẹ̀ kan lóun náà dàdúrò nfúrájì àníwá bí bàbá. Bẹ́ẹ̀ni. Àwọn yóò mú sọ pé kí afọ́jú ó fẹ́ ti òbẹ́ńbé ó fẹ́ lọ sí Kétu. Kò lè ṣe. Ó wá ní kẹ́nìkan má bóun sọ̀rọ̀ òun ti mọ̀nà bóun ṣe máa rìn, òun ò sì ní bẹ́nìkan sọ̀rọ̀. Ṣẹ́sẹ̀ ló fẹ́ fi rìn ni ò ní sọ̀rọ̀, ṣé ọ̀kadà ló fẹ́ gùn ni ò ní sọ̀rọ̀. Báwo ló ṣe fẹ́ dé Kétu? Báwo ló ṣe fẹ́ dé Kétu? Ọ̀rọ̀ ló máa sọ, nínú ọ̀rọ̀ tó ń sọ àwọn tó yẹ ká lọ́wọ́ máa ṣe kíni náà máa ràn lọ́wọ́ láti tọ́ sọ́nà. Bí iṣẹ́ ìránṣẹ́ ṣe rí nìyẹn. Iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ tí ó sopọ̀ mọ́ àwọn kan, àwọn tó sopọ̀ mọ́ yẹn ni wọ́n máa tọ́ wa sọ́nà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láì ṣàtúnṣe lónìí ìwé ń gbọ́ mi ìwé yóò ń wọ́ mi bóyá o ti bọ́ sípò àdarí àbí ipò náà ń wú ẹ ipò ìdébẹ̀ ló ń fẹ́ débẹ̀ ló ń lé ipò ìtọ́wọ́ ẹ gbogbo bí Jésù bá pé ẹ lọ ìtọ́ lọ́rùn pé ẹ la ṣàtúnṣe lónìí ìwé iye ipò ìdébẹ̀ ìwà ọ̀nà pé ó fẹ́ ṣe é sí kí débẹ̀ ìwé yóò ti wọlé bẹ́ẹ̀ ṣàtúnṣe bí kò bẹ̀ sí lọ́dọ̀ ẹ̀ àti gbọ́ dáadáa. Bàbá ibi sáà ti lè bá yín pọ́ndé lérí ìjọ yín lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo wà ní ìjọ God of Revival ní Òkè Ìgbàlà ní Ọjà Ọ̀dàn ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà. So ṣùgbọ́n mo máa ń wá sí orí ìjọ wa tó wà níbẹ̀ náà bí ní Kòbẹ́ ní Ayẹ́rẹ́, so Chapelle de Renaissance. So tá bá ti ní àwọn ìpàdé mo máa ń sábà kọ́kọ́ débẹ̀ kí n tó yíyàtọ̀ sí àwọn ẹ̀ka ìjọ tó kù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun dáadáa. Bàbá yín àbá wa fún nọ́mbà yín kalẹ̀ fún kẹ́ máa lọ nítorí àtọ̀ pé yín dáadáa. Báwo ni mo ṣe lè pè ní Faransé ṣàbẹ́ bá mi pè? Ẹ láti kẹ́ ẹ bá wà káwé náà. 080 322 Yes. 87605. Ǹjẹ́ 080 Yes. 322 87605. Ẹ lè sọ ní Faransé. Ìkọ̀tẹ́ nídìí ó ti wọ nsàlẹ̀ wọn wo ẹ máa wo nsàlẹ̀ bẹ́ẹ̀ yẹn rí nọ́mbà yẹn lè fún pé bàbá ó náà lẹ̀ ń wọ ẹ pẹ̀lú agbára Ọlọ́run bí ẹ bá ti pè ọ́ wọn àgbè lẹ́ẹ̀kan náà àwa náà á tọ́ pé ń wọ sílé kèétò náà ẹ bá ń dárúkọ yín fún wọn yẹ wọn wà á ti kẹ́ súre kan fún nítorí kò lè pè yín ká má gbà nǹkan. Orúkọ mi ni Apostole Martins Ọlátúnbọ̀sún Abíọ́dún. Mo súre fún ọkùnrin àtobìnrin lórúkọ Jésù ti náà irú ọkàn tẹ nípa ẹ fẹ́ ṣèfẹ́ Ọlọ́run yẹn láti àkókò yìí lọ orí ọ̀fẹ́ balẹ̀ yìí. Àmín. Bohunkóhun tí ọkàn yín ń fẹ́ ní rere tẹ́ ẹ fi lè mọ̀ pé Bíbélì ní tọ́wò ó sì rí pé rere lé Olúwa. Ohun tó ẹ lè rí tẹ́ ẹ lè rí tọ́wò lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ ìyanu tọkàn yín ń gbòǹgbẹ fún Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan yín.
ìwòsàn ọpọlọ, ìwòsàn inú ọkàn, ìwòsàn nínú ìgbéyàwó, ìwòsàn lẹ́nu iṣẹ́, gbogbo ibi tẹ́ ẹ ti nílò ìwòsàn bẹ́ẹ̀ ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù, ọ̀rọ̀ náà kó wò yín sàn, kó tù yín lára, kó so yín pọ̀ mọ́ olóore, Jésù náà Olúwa wa. Àmín. Ìwé náà ṣe àmì lèbi yóò wọ̀ kí fọwọ́ bọ́dún kí tọ́ gbẹ́tọ́ ẹ̀mí. Lẹ́kẹ̀ẹ́tò Ọ̀sán TV ìbẹ̀rẹ̀ lẹ̀wọ̀n ìyá pélé àṣẹ Olúwa òun náà là ń gbádùn yìí. Ǹjẹ́ ibi ìwé náà lè máa fi ṣe lọ lé ọdúnmọ́ ètò ní Dámiló Daniel lòmí ń jẹ́ àmọ́ àgbà kò sí ọyẹ́ ń bàjẹ́ balẹ̀ kú ilé dé ọkùnrin olùgbà ìkóso ní àǹfọ̀rọ̀ lọ. Aláṣẹ tí olùdarí ojúlé iṣẹ́ yìí Kásùmù Ìṣọ̀lá Abudu Ọláníjà àwọn náà ní ọ̀tọ̀ gbogbo ẹ̀ lè fún bọ́ sílé etí ìbọn ìpàdé òmìnira ti bí oyin ó dìgbà.